gbẹ́nu sóhun inú ìdílé ló kù sí kò sẹ́ni tó máa tú ẹlẹ́rìí. a kò gi jìnnà rere ngbà bá lagi mi tí wọ́n tún lagi mẹ́sàn-án mi lẹ́yìn rẹ̀ o bá ń gbé bẹ́ẹ̀ ọ̀rẹ́. tani kó bẹ́ẹ̀ gbégi. o lè gbégi. o kò sáwọn ọmọọṣẹ́ ní gbogbo sọ́mẹ̀lì èmi ní kí n bẹ́ẹ̀ gbégi. èmi alájà Saudat Alákìjà ní kọmíṣánná 2 tí wọ́n yàn wípé kí n máa ṣe aṣojú ìjọba. wẹ́rẹ́wẹ́rẹ́ náà ń sọ fún ẹ pé ọ ní ń pè my heart heart mélòó ló ní kébé mi rò pé mi nìkan ní heart yẹ tá a la ayé rẹ fẹ́ bá wo èrè ògùn kọ́lá wo ní send message lè sí ọ tó tún pé for Ọ̀ṣun state. ẹni ìdí owó kọ yìí. ẹnu gbẹ mo ní ìdí owó. aláàtún wọn ṣàánú ayé yìí o ẹ lè réyàn ṣàánú yín lẹ́yìn gan ṣàánú ara yín. bravo komisanna kú. wọ́n ń ṣàgídí oníwà àṣàmú oníkìní ẹ. ẹ wá ẹ ní gbọmọtò ẹ ní gbọmọtò ajá ẹ ní gbọmọtò mi lọ ẹ ní gbọmọtò mi lọ. ó wọn lọ bá mọ́tò tó tẹ̀lé ẹ̀kọ́ mẹ́tẹ̀lẹ́ ti wọlé yìí. ẹ ní gbọmọtò mi lọ ẹ ní Hey!